àwọn máa sanwó ṣọ́ọ̀bù ní ọdọọdún. Wọ́n ní eléyìí ń fa ìjà láàrin àbúyẹ ìjọ ẹgbàá wọn nímọ̀ràn kí ni káwọn ṣe. Wọ́n ní ìbéèrè yìí, wọ́n ní ìmáàmù yẹn ó ń ṣe sọ̀látù ṣubú yìí, ṣùgbọ́n rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kò kí ó sókè, wọn gbọ́n tí ó kà tó wá rùkú ó sùjú ó wá sálámọ̀, wọ́n ní kò ṣe kankan, wọ́n ní ṣé àwọn ìlú àwọn ní àlàáfíà. Ní ìparí wọ́n ní lẹ́yìn ìbímọ lẹ́yìn oṣù méjì àwọn èèyàn rí ẹ̀jẹ̀ pé irú ẹ̀jẹ̀ yìí kí ni káwọn kà sí láti máa rí ṣe ìbádà lọ. Bákan náà ẹni tó kọ ìbéèrè nípa nǹkan oṣù lọ́dà kan láwọn ò tí ì gbọ́ kí àwọn dókítà kan máa dáhùn rẹ̀ nípa pé lẹ́yìn tí nǹkan oṣù parí àbí láàrin ìgbà táwọn ṣe oṣù lẹ́yìn rí nǹkan tó ẹgbẹ́ ní ọgbọ́n wà láwọn ìdá so ìṣàlá ilé ìdúró ìbéèrè ti ilé ìyá lọ́wọ́ ìṣàlá ọ̀hún. Alhamdulillah. Imam fún wa sọ wọn ti pọ̀ wọn lálùwàlà sọ̀rọ̀ sọ̀láàtì tí wọ́n gbà tó pé kò rántí tá a fi bẹ̀rẹ̀ sọ̀lá kò rántí lórí sọ̀lá òun ni ó lọ sàlùwàlá ní ìsìn tí ó ṣe sọ̀lá tẹ̀sẹ̀ pé yóò tún sọ̀láàtì ṣe tó rọrùn ó ti ṣe sọ̀lá tó bá jẹ́ pé orí sọ̀láàtì ló ti rántí yóò kó ń bẹ̀ lọ́ọ́ fa ẹlòmíì síwájú. Pẹ̀lú àìlálùwàlá ṣe sọ́lẹ̀ kò ní ní àwa náà sì ní ní tí lè má mú bá máa mà tó síwájú wá ṣe sọ́lẹ̀ àìlálùwàlá. wọ́n náà fura mọ̀ pé lè má mú tí máa síwájú ṣe sọ́lẹ̀ tó fáwọn ní qiyamul layl. ṣé lórí kí ó ti ń kà ní dúró ní tí ń sùn ní àbí rúkú àbí ní forí kanlẹ̀ àbí níbi tashahhud nítorí kó lè tó gbé débi pé orí ọ̀bọ̀ sẹ́gbẹ́ kan tóra rẹ̀ ti pọ̀ jù lára nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tó ń bá ń ṣe sọ̀láàtì tó ń bá kún ọ pa sọ̀láàtì tí kò lọ sùn gbàtọ ọba jí wá ṣe sọ̀láàtì rẹ̀ torí kó má bàa jẹ́ pé bí tọba ti fẹ́ tọrọ àforíjì ló ti ṣépè fúnra rẹ̀ ọba jẹ́ pé lè má mú lélẹyìí ń ṣe lẹ́ẹ̀la ń sọ fún pé bàbá ẹ wọlé lọ sùn ìwọ bọ́ wájú ó ṣe sọ̀láàtì fún wa kò sì túmọ̀ sí pé ẹ lépo lè má mú lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yẹ́ ń lè má mú àkóbá lẹ́ ń ṣe fún wa ọkàn jọ pé mò ń sùn ní wọn ò sùn ẹ̀ ń sùn bàbá torí di ẹlẹ́yìí ẹ fẹ́ lómi síwájú wọn lọ àwọn olólùfẹ́ méjì tán fẹ́ràn ara wọn gan-an máa ṣe kánú ìfẹ́ yìí wá débi pé ìmọ̀ ẹlẹ́dẹ̀ wọgbà ó doyún. ní dẹ́lẹ́tọ̀ ara àwọn káwọn tó so ìgbé abẹ́ ìgbọ́rọ̀ láago mélòó lẹ́sẹ̀ wá mọ̀ ọ̀daràn làwọn méjèèjì tí wọ́n á so igi pẹ̀lú oyún àwọn gbọ́dọ̀ so igi kò sí ń tọ́jú àlọ́ ọ̀daràn làwọn èèyàn ó dìgbà tóbìnrin yẹn bá bímọ tékìní kejì wọn wá fi àbámọ̀ rẹ̀ hàn tásì túbà lọ sọ́dọ̀ Allah lódodo gbà náà láti gbà pé kàn fẹ́ra wọn ẹlẹ́yìn ìjọba ṣe jẹ́ lẹ́yìn tóbìnrin bá bí ma wọ́n ní ìmáàmù tí ọ̀kájú ẹ̀
báwo làwọn ṣe yọ tí ò ní fariwo lọ́wọ́. àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú yín àwọn ní ọ̀dọ́gbọ́n bá ìmáàmù sọ̀rọ̀ láì jẹ́ kí wọ́n ṣe láláriwo. ìmáàmù nínú àwọn ìlanilọ́yẹ̀ tẹ́ ẹ máa ṣe fún wa ẹ̀yin náà lè fi yọ akíká máa wá máa ń pẹ̀ sí. a sì fura mọ̀ yín pé àwọn kankan wà tó yẹ pé ẹ̀ ń ṣe fún wa lórí sọ̀láàtì kò dáa tó. báwo ni ọba ṣe dáa tó tẹ́ ẹ bá yẹ̀bà. nítorí pé ìjọsìn kò sẹ́ni tó wù pé kí wọ́n lẹ̀ máa láyà. Ó dájú pé tí irú lè má mú bá lárò jinlẹ̀ yọ gbọ́ yọ gbà kò sì ní bí ariwo. ẹ̀yin súná sí rúṣídà dísì ilẹ̀ ẹ̀yin ní kẹ́ wá sọ́ra. kí ló dé bàbá ẹ̀ síwájú wa má ni ṣé ó ṣe pé wọ́n yọ yín. so àwọn yẹn àwọn náà ní girúgudu tí dáná láàmú. bàbá ti gbà ẹ̀yin náà lẹ́wọ̀ àtúnlọ́ mú mọ́gbàmù tí ọba ti sírò ẹ̀ kò sí wàhálà. tí bàbá ń bá wa ṣagídí ẹ wá fi yé wọn pé tọ́ à ń fẹ́ káwọn ọkọ olùmọ̀kan wá bá wa ṣe interview fún yín. tí wọ́n bá ní ẹ kájú ẹ̀ náà tí wọ́n bá lẹ̀ ká àjẹpá kàyín kò ń bẹ̀. sẹ́ẹ̀rì pé bàbá ò ní fẹ́ kó dìbẹ̀ tọ́ba wa ṣagídí kò sí wàhálà. bí lè má mú kẹ́sì ṣagídí nílùú kan wọ́n sá fi bá débi ìdánwò. wọ́n á ní kọ́kọ́ was-samā'i wat-tāriq kàkùkà ìwà pọ̀ gbà tó dé parí ó ní àwọn ìlú ìwé kí lè léyẹ amhilhum ruwaida ó ní àwọn ìlú ìwé kí ni ruwé ó ruwé àwọn kan mákẹ́ wrong ọ̀yẹ́ lè máa mú ọ̀nà sì ló ń gba gbogbo ń tẹ́sí ìdáwó bá mú jáde khalas wọ́n sì sọ́dọ̀ amájẹ̀mọ́ àti lè máa mú àti jama pé káwọn èèyàn wá wòran kọ́mọ́dà bí ìgbà tí wọ́n ṣàbòsí fẹ́ni ẹlẹ́ni wọ́n ti bẹ̀rẹ̀ látòrí huruful hija alif bá ta ta wọ́n á ní kí bàbá yẹn ó ṣe ìyàtọ̀ láàrin sọ́ọ̀d àti ọ̀gbọ́n nǹkan dàrú ń bẹ̀ ná sọmọ pé wọn náà tí ẹ ò tí ì débẹ̀ ládùúgbò yín ọkàn lè step down tó bá ti rámì tó tó máa ń kù àwọn ẹni tá gbọ́n wọn máa kágbá ni o wọn èdè òde kọ́ máa rọ ìkọ́sọ́ bá rọ agbára lè má ka má o aha ọjà ìbò ṣe jẹ́ bá wọn láwọn ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ tí ì sádehùn bó láti fẹ́ ṣe pẹ̀lú wọn ẹ pàkíyèsí wọn tẹ́ bá tún pàkíyèsí wọn tí ọ̀sọ́ adìyẹ lọ́dọ̀ lomi nínú tó pé oníbàárà abẹnisẹ́ wá fún oníṣẹ́ onáà ní kó máa pàdé wọn kí ló burú asọ̀tọ̀ parí lọ́túnla kó sọ fún wọn pé ijọ́ mẹ́rin ni kí wọ́n wá gbà kó sì dé ijọ́ mẹ́rin kí wọ́n bá sọ wọn àbí kó tiẹ̀ yàdọ̀ rẹ lọ́túnla kò ní abẹ́ wá gba sọyìn ni wọ́n ní àwa wò bẹ́ asọyìn gàtì ẹ̀ ti parí n tó pe oníbàárà wa báyàn bí nǹkan ò sí ọmọ fọjọ́ kún ọjọ́ tó ọmọ kọ́ àmọ́ wọ́n ti mọ̀ gbogbo òlu láyé pé nínú ẹni tí ò ládéhùn láyé bíi télọ̀ ọ̀fẹ́ sí lórí kíni ojú kòkòrò yìí náà ni yóò ti gbaṣẹ́ kọjá agbára kò tún ní wàá jókòó síbi iṣẹ́ ó lè máa wo bọ́ọ̀lù torí tẹlifíṣàn bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù wọ́tọ́ ẹ̀kọ́ ọ̀ràn sọkọ́dọ́dọ́ gbàgbà kọ̀ gbọ́
tí ó fi kẹ̀kẹ́ ránra rẹ̀ lọ́wọ́. torí di eléyìí ẹni tí ìbá ti sọ àdéhùn wàláhì yóò kó bá lọ síwájú ara rẹ̀. wọ́n á ní aṣọ títí lọ bá gé kù tí ò sínú ìtọ́ràn má sọ tá a bẹ́ẹ̀ bóò ní kí wọ́n ti máa ṣe bóò ní kí wọ́n ti máa ṣe báwo tá ń gbà sọ fún ọ dá yòókù padà fún àbó lè ní ọ ni. tí bíríkìlì abá lo símẹ́ǹtì kù wọ́n máa fi ilẹ̀ àbí wọ́n fi ilẹ̀ wọ́n ní wọ́n tún fi ilẹ̀ àwọn olè ní ẹ o èso tí kápẹ́ńtà bá lò kù ẹni tí ń jalè pọ̀nù o ẹni tí ń jalè pọ̀nù o àwọn àǹkanlé páànù kan lókè ẹ ti sọ mẹ́ta ẹ̀yìn gbogbo aṣọ tí télọ̀ bá gé kù gbogbo ẹ̀ ní ó kó fún wa tí ó bá kó fún wa láyé ọ̀sánjọ́ gbẹ̀ndàlùkìyà toró kéré jù á máa fi ṣe dọ́stà dásọ wa padà o ti gbowó sẹ́ẹ̀ rẹ kí la sọ wá ń ṣe lọ́dọ̀ rẹ labárí lọ́rùn ọmọ télọ̀ ṣé ìsàtọ̀ tí mo gbé fún ọ ẹbẹ̀rù Allah ìtọ́kùlọ́ sẹ́yìn nìkan wọ́n ṣe fún pé kẹ́ẹ̀rà ni àní tèmi ló jíran fọ́mọ ẹ̀ ọba àdìjọ́ gbéǹde wàláhì ẹjọ́ ń bẹ lẹ́ ń gbọ́n ẹ̀yin télọ̀ gbogbo aṣọ tẹ ẹ má gèǹgè kúgè gbogbo ètò ọba kọ ẹgbẹ́ fẹ́ntọ́ la sọ kó wọn aṣọ kó ń yọ kùnà aṣọ tó mo bá gbé fún ọmọ ogun ọ ìgbà náà ni wọn máa jẹ́tọ̀ fún yín wọn ní ó kọ táwọn mú wá látọ̀run èmi àwọn bá ń ṣe mú wá látọ̀run wọn kọ sí lórí mi Òjó Àyìnlá Táyé Kẹ́hìndé Ìgè Ìdòwú Àlàbá wọn kọ sí lórí rọlásán wọn tún wá ní kí ni túmọ̀ rẹ̀ èmi ọkọ yín Yorùbá ọ̀dọ̀ àbá kò sí tó burú nukọ jòjò àmọ́ tó bá jẹ́ mùsùlùmí ó ló kọ Islam kò sí tó burú nukọ jẹ́ àyìnà àmọ́ tó bá jẹ́ mùsùlùmí ó ló kọ Islam so ká kíyèsí ó kọ Islam yẹn pàtàkì má jẹ́ wọn sí ọmú ọ̀n jẹ́ Ibrahim gbogbo yẹn àti wọn mọ̀ ní Òjó àwa ni Òjó báwo Ibrahim Òjó ó ní tuma torí káwọ ti tètè máa pé ara wa ni ọ níta bá máa fi lọ ara wa láfi lọ èyí tí ó yẹ ká fi lọ ara wa à ní fi lọ tó ṣe yọta yọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àmọ́ ní Òjó ti dé wọ́n wá ń ṣe asalaamu alaykum kí làwọn máa wí wa alaykum torí kí ni wọ́n pè Òjó tó bá yẹ kó sọ pé Ibrahim Adam sẹ́rí àwọn kèfèrí àwọn fẹ́ gba nǹkan lọ́wọ́ wa ni wọ́n fẹ́ káwọn náà dàbí tiwọn waddu law takfuruna kama kafaru fatakununa sawaa ó wù wọn kẹ́yìn náà jẹ́ kèfèrí máa ṣe jẹ́ kèfèrí kẹ́ lè bá àjọ jẹ́ nǹkan kan náà ó kọ́ Islam ẹ̀ gbọ́dọ̀ gbé pamọ́ àwọn ọmọ báwọn ṣe kọ́ mú bírò wa kí n kọ́ fún ẹ ọlọ́sibítù nu oní Ibrahim ọmọ Abubakar ọmọ Abdulsalam oní gbogbo ẹ̀wọ̀n ọmọ akọ ó sì máa Jonathan ọmọ Jonathan gbogbo ẹ̀ lọ́ ọmọ akọ àmọ́ ọmọ Ibrahim ọmọ Abdulkadir ọmọ Abdulsalam ọmọ akọ múwèé rẹ wá àti báyìí má bọ̀ kọ́ ó kọ Islam ẹ mẹ́jọ parẹ́ torí gbogbo yẹn dúró àwọn ń gbà láti sọ ìpìlẹ̀ wa nù fún wa pé ká má jẹ́ mùsùlùmí ní bí wọ́n ṣe dá wa mọ̀ eléyìí jẹba wọn ní bàbá làwọn sáà lè máa bóbìnrin gẹrí bàbá làwọn sáà lè máa bá wọn ṣe áfúró bàbá làwọn sáà lè máa bá wọn fárùngbà gbogbo ẹ̀kọ́tọ́ ìwọ́tọ́ máa bóbìnrin fárí sókùtà níwọ́ tó ní fílìn bí tó ti ń bá wọn fárí ó sì máa kọlù wọn lọ́tún máa kọlù wọn lọ́sì wọn á sọ pé unisex
adúpẹ́ fún Allah pé kò sí bábí ń sálọ ń bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ obìnrin ọmọ máa bọ́kùnrin fárí ọkùnrin ọmọ máa bóbìnrin dírí ha subhanallah ó láyé ṣe á dàrú bá o àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ tọ́ afro bí wọ́n máa yàyàkuyà síyàn lórí pé kí nìkan wọ́n lè bọ́ gé gbogbo ìsàlẹ̀ kí wọ́n wá kú láàrin orí rẹ̀ bí òṣùkà wọn náà máa wò pé yes the bad guys báwo ìwọ ọmọ tá a bí dáadáa lọ́ọ́ máa jókòó nagijẹ́ the bad boy a'udhu billahi minash shaitani rajim fárùngbọ̀n báwo onírùngbọ̀n gbọ́dọ̀ fá nǹkan rẹ̀ bàbá tí a jẹ́ ó ní iṣẹ́ owó tèmi mò ń ṣe o Allah má jẹ́ apawọ́ ọ̀ràn àní wọ́n bí ọ léèrè ń powó rẹ̀ kí ló ṣe tó fi kó jọ gbọ́dọ̀ nàgbà lẹ́yìn ìjábọ̀ ṣe jẹ́ wọ́n ní táwọn bá lálàá burúkú tó lè lápa ni bẹ́ẹ̀ ni ó máa ń lápa tó bá lálàá burúkú tó bá sí ẹnu ẹ déédéé síbí tó ń rọ àlàm fáwọn èèyàn pé mo lálàá kan kódà ó tún sọ aburú yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọlálàá sí yàn aláburúkú ni má sọ sẹ́ríkà gbẹ̀sìn yìí kò sí tọ́ da tó níìsín màmá ọmọ bàbá ọmọ wọn wá pọ̀ ọmọ wọn ní lágbájá mọ lálàá burúkú sí ọ ẹ máa ṣàdúà sẹ́rí mọ lálàá burúkú sí ọ máa ṣàdúà yóò jọ ṣẹlẹ̀ dípò kó sọ pé lágbájá sọ ń ṣàdúà mọ̀ ń ṣàdúà ẹ̀jẹ̀ amúra ṣàdúà o ìgbésí ayé wa kó lè bá a létò àfi ká máa ṣàdúà o sẹ́mi pé ń sọ pé mọ lálàá burúkú sí ọ ọ̀rọ̀ mọ lálàá burúkú sí ọ tó ti sọ́sọ́ ma létí yóò jẹ́ kó ṣẹ kásẹ̀nu adédè síbí má sọ tọ́ba wa lálàá rí ìwọ́tọ̀ lálàá burúkú tọ́ba ti jí ọ ṣàdúà pé kó lu akọ́mọ̀jì ọ̀sẹ̀ àmọ́ tó bá lálàá rere ọ̀sàdùà gbòsèjì ya Rabb jẹ́ ọ̀sẹ̀ ọ̀wọ́ asọ̀fẹ́ni tó fẹ́ràn jù nínú àwọn èèyàn aláyàn ọ̀sẹ̀ bá a sì máa ṣe nù jàmá torí ẹ̀ ẹni tó wá ń lálàá pé wọ́n ń fòun lóúnjẹ lójú oorun ó sì tún jí ọbẹ̀ fọ̀ létí rẹ̀ tí ìlò mú kí ló da tí ìpapọ̀ mẹ́fà sẹ́mi pé yìí ń mú fura dání tó bá tẹ̀ jẹ́ pé gùsì lọ́ọ́ bá jẹ sùn a lè pé bọ́yẹ̀ fọ́ ń bẹ́ẹ̀ ò fura ní láàkín tí àti búrẹ́dì kí ló sọ́dẹ̀ fọ̀ kápẹ́rù rẹ̀ ló ṣẹlẹ̀ ó sì bá ẹ̀fọ́ létí rẹ̀ ó pè fún kọ́ ọmọ ṣàdúrà dáadáa kó tó sùn. àwọn ẹni láabi fẹ́ fún ọ lẹ́fọ̀ọ́ jẹnu wọ́n sì ti ń fún ọ jẹ kó lè bá a borí wọn àfi kí wọ́n sáde Allah torí gbogbo bí agbára ṣètọ́ni bá ti ṣètò ọ̀lẹ burúkú ni níwájú Allah wọ́n máa ṣàlù alákòótó sùn bí ìgbà tó fẹ́ ṣe sọ́láàt tó bá débi tó ti sùn ó fi ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún ó fi lórí pílò ọwọ́ rẹ̀ ọ̀tún ó gbélé abẹ́ ẹ̀kẹ́ rẹ̀ ọ̀tún ó wá ṣàdúà gbogbo tó bá rọ̀ Ọlọ́run nínú àwọn àdúrà tí Ànábì ní ká ṣe ká tó sùn bọ́fẹ́ kó ṣe ayatul kursi àti aya méjì tó wà ń parí suratul baqara ó tó Ànábì sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá ké ayatul kursi kó tó sùn olùṣọ́ kan látọ̀dọ̀ Allah kò ní yé bẹ pẹ̀lú rẹ títí tó fi jí sáyé olùṣọ́ tí ètò ògbé olùṣọ́ tí gbogbo àwọn àyè yẹ̀yẹ́ hàn tí wọ́n lè mú yóò máa bẹ pẹ̀lú rẹ títí tó fi jí. bákan náà àyà méjì tó wà ń parí suratul baqara anabi amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun anabi lẹ́yìn tó bá kéde parí suratul baqara kó tó sùn kàfàtà. gbọ́ bẹ́ẹ̀ wọ́n bí wọn dà ẹ̀fọ́ kọ̀ ìyàn ni wàá rí kó ń sùn rẹ lálàáfíà kò sábúrú tó ṣe ọ́ eléyìí ń jábọ̀ ti ṣe jẹ́. wọ́n lọ kọ àwọn ti kú ọmọ òǹkùnrin sì ni ọmọkùnrin àkọ́kọ́ tó bí bó tilẹ̀ jẹ́ pé àwọn pé mẹ́ta lọ́dọ̀ rẹ̀
ọmọ ọkùnrin ní bá mójútó bísínẹ́sì rẹ̀ títí ìgbà wo ni ó mójútó dà títí ìgbà tẹ́ bá fẹ́ ni lónìí olónìí tẹ́ bá fẹ́ pín ogún rẹ̀ pín wọ́n ní kì í jẹ́ tọmọtì bàbá kọ́ má làálàá kíkálukú ọmọ tiẹ̀ kíkálukú ọmọ tiẹ̀ bó ṣe yẹ kó jẹ́ ẹnu kọ́ yẹ kó pẹ́ tọrọ ma náà tẹ́ pé lọ́mọ yín tẹ́nìkan ọba máa bá du ọ̀rọ̀ ṣọ́ọ̀bù ó lè máa dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí bàbá òun kó máa kó tiẹ̀ nínú rẹ̀ pamọ́ síbì kan lọ́nà tí ó fi jàǹbá ara yòókù so ẹ tètè ṣètò bí wọ́n ti ṣe bá yín pín kókó ń bẹ́ẹ̀ kí kálukú ó sinmi ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́. ọjọ́ àtúbà sáwọn tún ní jìyà títúbà tàtú kèsì astaghfirullah wa atubu ilayhi lásán ọ̀parẹ́ tàbí ọ̀pẹ̀kọ̀ ìyá tẹ́lẹ̀ náà ọ̀parẹ́ olóhùn ọmọ bó ṣe kọ́ ọmọ wọ́tọ̀ ọmọ àti ìyá lọ́yẹ̀ kọ́ ọmọ àti parẹ́ ó rí àwọn irú ọ̀dà tàtú náà èyí tó ṣe pé ó mú tó fi parẹ́ gbogbo aláǹgbàtọ́ lọ́ọ̀ya gbogbo ọ̀ parẹ́ àbí òye wa the bad boy gbogbo ẹ̀ lọ́ọ́ parẹ́ gbogbo map of the world lọ́ọ̀ya síkùn gbogbo ẹ̀ lọ́ọ́ parẹ́ so lẹ́yìn rẹ̀ lọ́mọ àti astaghfiru rabbi ighfirli wa tub alayya innaka anta at-tawwabur rahim astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum wa atubu ilayhi ọ̀ parẹ́ ìlà tẹ̀kẹ́ náà ọ̀ parẹ́ àwọn tí wọ́n kọlà àwọn náà ti try láti parẹ́ rí ìbò nítorí ẹ̀ pé báwọn lè lẹ́ńjìn tó lè pa ìlà tí wọ́n kọ sílẹ̀ kẹrẹ tẹ́lẹ̀ náà fẹ́ wọ́n bá kọ́ nítorí pé ìgbà tó lọ kẹ́kọ̀ọ́ lu òyìnbó àwọn ń béèrè pé did you fight with a tiger? so ó wọ ọba táìgà kẹjàrí pé wọ́n á gbogbo tójú rẹ̀ pé tribal mark ni ẹlòmíì wọ sọ́jírì táwọn òyìnbó yẹn try wọ́n fẹ́ engine smooth ẹ̀kẹ́rẹ́ wọ́n á rí parẹ́ tán àmọ́ dàbí ìgbà tó fẹ́ kó mbẹ́ bẹ́ẹ̀ ni amẹni tó ṣe bẹ́ẹ̀ ni tòwọ́n náà gbìyànjú tó bá lówó tó pé oúnjẹ ni wọ́n ń wá so ọmọ sẹ́sọ̀ fún lẹ́yìn náà wọ́n kọ́ lọ yá sí rẹ̀ lẹ́ẹ̀kẹ́ sá bàbá rẹ̀ màmá rẹ̀ wọ́n lọ yá sí ọ lẹ́ẹ̀kẹ́ so tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n mọ̀ tọrọ àforíjì ni ẹ̀kẹ́ mi tẹ́ sọ́di bẹ́ẹ̀ ṣe sọ́di astaghfirullah so ìwà tattoo master mistress ẹ lọ parẹ́ ẹ máa ṣe astaghfirullah ọjọ́ ìbò tó ṣe jẹ́. wọ́n níjọ́ mélòó làwọn ṣe táwọn fi máa ṣe kọ́sùn àti sọ tó bá ti mọ̀ pé ibi tí wọ́n ń lọ ò nílò tọ́jọ́ mẹ́rin bẹ́ẹ̀ yàtọ̀ sọ́jọ́ tó dé àtọ́jọ́ tó lọ ó máa ṣe kọ́sùn ó lò tọ́jọ́ mẹ́rin bẹ́ẹ̀ yàtọ̀ sọ́jọ́ tó dé àtọ́jọ́ tó lọ èso orin àjò tó bá ti débẹ̀ ó máa pé sọ láti rẹ̀ sẹ́mi ká sọ pé ò ní kájọ́ tó débẹ̀ ò ní kájọ́ tó kú òun bẹ́ẹ̀ ó sì dájú pé ó lọ́jọ́ mẹ́rin ajẹ́pẹ́jọ́ mélòó ló lò ó kéré jù ọjọ́ mẹ́fà ajẹ́pẹ́ tó bá ti mọ̀ pé ó lọ́jọ́ mẹ́fà ń bẹ̀ ń èso orin àjò ó nílò tó bẹ́ẹ̀ orin àjò ni ọ eléyìí ń jẹba. wọ́n láwọn lágbára láti pa àkíkà agbára wa dé ṣé máa lọ ni ké lọ gbé gbogbo gbàtọ́ bá lágbára marhaba ọlágbára ńjọ́ keje ìjọ kẹńlá ọlágbára ńjọ́ kẹńlá ọjọ́ kọkànlélógún ọlágbára lọ́jọ́ kọkànlélógún ọjọ́ yòówù láyé rẹ̀ ọ̀pá torí kó lè bá jèrè kọ́mà rẹ̀ ọgbọ́rọ̀ sí ọ lẹ́nu ẹjẹ bó ṣe jẹ olóòlówó àkíkà àmọ́ olówó tó fi kó àwọn ọ̀rẹ́ lẹ́nu jọ ẹ̀tún gbé rẹ́kọ́ọ̀dù sí oníkan bá yín jíjú ọlọ́mà tí wọ́n bẹ̀ ọ́nù owó tó fi lọ ra rú màálù bíi 7 tàbá papọ̀ ó tó ra àgùntàn àbí ò tó ra irú màálù ṣeré ni
àwọn bàbá tí wọ́n máa ń pa bírù màálù ṣe wọ́n tó wọ́n lè ṣeré ọwọ́ ara méje torí pé wọ́n fẹ́ kọ́ rẹ̀ lẹ́nu jọ iná ìlàsẹ̀ sọ pé tó wáá polú ẹlẹ́dàá wa ló ní káwọn èèyàn má ṣe nǹkan ẹ̀rí kí wọ́n máa ṣe tó wáá pọ̀ ló ní kí wọ́n ṣe nǹkan wọn ò ní ṣe wọ́n tó lówó tó ra ru màálù méje wá lówó tó fi pẹran àkíkà wọ́n láwọn ti gba ṣọ́ọ̀pù fún ìyàwó àwọn sì kó ọjà síbẹ̀ ló bìtìbìtì ọjà má ṣe sọ Yorùbá nù ìyàwó tí wọ́n á retí káwọn máa sanwó ṣọ́ọ̀pù ṣé ní tíyàwó ń ṣe dáa tó bá kọ́dá o àmọ́ àwọn ọmọ ń tẹ́ ẹjọ́ sọ ń tẹ́ ẹjọ́ gbà pé mo bọ́ kọjá bẹ̀ èmi mọ́ lọ́jà ìwọ lọ́ọ́ máa tà èrè ní màá fún ọ ìwọ lọ́ọ́ lọ́jà tí mo kó sínú ṣọ́ọ̀pù bọ́ǹbà ti ń tà máa rà mí aláwọ̀ fàlùbáríkà sí wọ́n ló tún á máa sanwó ṣọ́ọ̀pù o má jẹ èrè mọ́wó ojú owó tó fi lè máa sanwó ṣọ́ọ̀pù o kí lẹ́jọ́ sọ ẹ̀ ṣàlàyé ẹ̀ kàn fún wa ń gbó dídí sán torí pé ìdájọ́ àbòsí lẹ fẹ́ ká dá a sì ní dá ó yẹ ká ẹ lè sọ wípé mo sì ti sọ fún o pé mo kó ọjà tó wà ní ṣọ́ọ̀pù mo kó síbẹ̀ bùn èrè tí ń bá ń jẹ inú rẹ̀ ni ó ti máa sanwó ṣọ́ọ̀pù torí lè jẹ́ pé ìfẹ́ yẹn ga lẹ́mìí yín débi pé ẹ sọ pé bọ́ọ̀ jẹ́ ṣọ́ọ̀pù run nítorí kọjá mi wà má dààmú èmi ní máa sanwó ṣọ́ọ̀pù ẹ sọ gbogbo eléyìí àmọ́ tó bá yẹ pé ẹ ti sọ ẹ ti yán ìyàwó tí wọ́n á dúró ń do pé ẹni dá sọ fọ́bùn ní ọ̀páláró ó ti páláró wọn ò ní kó tún ṣe bọ́tìnì fún tí bọ́tìnì bá já aró nìkan wọn ní ọ̀pá ó ti páláró nígbà tí èsì alájẹrun nìwọ aláìláàánú níbi táyé lédè yìí ọkọ kọ́kọ́ gba ṣọ́ọ̀bù àkọ́kọ́ ó tún kọjá síbẹ̀ sẹ́rù eléyìí tí wọ́n bá ní kó máa sanwó ṣọ́ọ̀bù kò ní jẹ́ owó rún yọ jẹrun máa sanwó ṣọ́ọ̀bù rẹ jẹ́jẹ́ ọlọ́ọ̀bọ̀ falùbáríkà sówó rẹ níjọ́ tó o bá ti rí pọ̀ sanwó ṣọ́ọ̀bù tí bàbá ṣọ́ọ̀bù bá lé ọ bọ́ bá pariwo ọkọ òní rẹ ní gbèjà rẹ eléyìí ò jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní màmú àwọn alásùbà ní rákà kejì kò kéwòké o ó sì parí lọ́ba sálámà nítorí kí lè máa mú ọ ṣe ẹni kó forí kalẹ̀ kó tó sálámà wọ́n láwọn ti bímọ oṣù méjì lẹ́yìn rẹ̀ jẹ́ tún wá tó bá ti pógójì ọjọ́ gẹ́rẹ́gẹ́ ẹ̀wẹ̀ ogójì ọjọ́ ti pé ọjọ́ kọkànlélógójì ẹ̀wẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀sì aka ẹ̀jẹ̀ yẹn kún ẹ̀jẹ̀ rẹ̀ torí pé Allah dá obìnrin kan tí wọ́n máa ṣe ẹ̀jẹ̀ bí máa lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀nrán gandá nígbèsè ayé ẹ̀. Allah azza wa jal kó ṣe dáadáa fún gbogbo aláyàtọ̀ kìyàmà kó gbàdúrà wa gbogbo ń dáhùn gbọ́ yé náà kó lọ́wọ́ má ṣe wá lẹ́ni tọ́kàn gbọ́ yé lásán tí ò múlò kó jẹ́ ká lè máa múlò kó lọ́wọ́ ẹlẹ́dàá kó ṣe ní àwíjàre tó sunwọ̀n fún wa lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà àtẹ̀ntó wí àtẹ̀ntó gbọ́ kó má ṣe ní ìbàlẹ́jọ́ aburú fún wa àwọn ẹrú Allah tó ń ṣagbátẹrù ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan Olúwa ẹlẹ́dàá kó máa bò wọ́n láṣìírí ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ abẹ́ Olúwa kó bá wọn pẹ̀tù sí abẹ́ Olúwa ẹlẹ́dàá kó lànà rí kan kálukú wọn kó gbàdúrà gbogbo wa náà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulillah jazakumullahu khairan kí ẹ kó tó bá san àwọn olùkọ́ kí wọ́n san ní ẹ̀sán tó ń pè é nígbà tó wáyé pé ọjọ́ sátọ̀dé eléyìí tí àkọ́kọ́ wáyé